àṣírí ti tú o àṣeyíba àṣewọ̀n ọ̀gbà ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n wá tún wò pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àwọn ò ní máa ṣiṣẹ́ fún Tinubu wọn à ní rọmọ Yorùbá kankan lọ́wọ́ lókè àfẹnitọ́ bá forí balẹ̀ fáwọn lọ́ngbà àwọn rólóyè Sunday Igboho tó jáde tí ń ṣe gbogbo ẹ̀ wọ́n wò pé ẹnìkan tó tún jáde gbogbo ayé wa gbọ́ àṣírí ó yẹ ṣẹlẹ̀. ẹgbẹ́ OPC Gani Adams. èmi ni mo lead OPC Gani Adams fashion ní Ọ̀yọ́ state as a state coordinator for the 8 years. lẹ́yìn tí kò sí ẹnikẹ́ni tó lórú ọdún yẹn rí látìgbà tí OPC Gani Adams tó ti ń function ní Ọ̀yọ́ state yìí ẹni tó lò jù ló lo ọdún 5 bẹ́ẹ̀ tó gbé ní fọ́nà so mo lo ọdún 8 ó lé díẹ̀ àkídẹ̀ ló fà á tí mo fi kúrò níbẹ̀ torí tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kú mólúkù mo gbọ́dọ̀ ṣàlàyé ohun tí mo ṣe kúrò níbẹ̀. àkọ́kọ́ ní 2023 during the general election tí wọ́n ń ṣe ètò ìdìbò ààrẹ ó ní irọ́ kan tí kò jọ mọ́ tèmi ni wọ́n pa láti national body léyìí tí ibà ààrẹ Gani Adams tí ó pè mí pé àwọn èèyàn sọ fún àwọn pé mo gba lákùsáàjì lọ́wọ́ Tinubu bẹ́ẹ̀ ni mo dẹ̀ gba 55 million naira ó ní níbo nìyẹn ti ṣẹlẹ̀ wọ́n ní Tinubu rányàn sí mi ní Ọ̀yọ́ state ó gbé lákùsáàjì wá ó dẹ̀ fi 55 million naira lé èyí tí wọ́n kọ́ sọ fún wọn ni pé so possible kí Tinubu fi Èkó sílẹ̀ ó má rí ẹ̀yin tí ẹ jẹ́ president ìwà nígbà náà gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ ó wá máa bọ̀ wá bá èmi state chairman ní ìpínlẹ̀ Ọ̀yọ́ mo ní irọ́ tó jọ mọ́ irọ́ tí ò papọ̀ rárá mi irọ́ tó jìnnà sóòótọ́ ni. lẹ́yìn ọ̀rọ̀ tẹ́mi àti wọ́n sọ lórí fóònù wọ́n ní kí n rí i pé mo wá sí meeting níjọ́ Tuesday not only me the state coordinator Ọ̀ṣun state Comrade Adédèjì Aládé Ṣàwẹ̀ àwa méjèèjì ni wọ́n jọ fi ẹ̀sùn yẹn kàn. ìgbà tó dẹ̀ di Tuesday yẹn so mo lọ bí a ṣe máa ń lọ every blessed Tuesday ni a máa ń wà ní Èkó fún national meeting we call it NCC meeting National Coordinating Council meeting so every blessed Tuesday ni mo máa ń wà níbẹ̀ and not only me including my secretary and gbogbo àwọn state yòókù náà bí a ṣe jọ máa ń pàdé níbẹ̀ nìyẹn so ìgbà tí máa débẹ̀ wọ́n ti arrange ìbúra sílẹ̀ wípé kí a wá búra mo dẹ̀ búra ẹnìkejì mi náà tí wọ́n àlejò náà state coordinator Ọ̀ṣun state Aládé Ṣàwẹ̀ òun náà búra ìgbàgbọ́ mi ni pé gẹ́gẹ́ bí ẹgbẹ́ ilẹ̀ Yorùbá ìbúra la fi máa ń díwọ̀n àwọn àbèṣe láàrin ẹgbẹ́ àgẹ́gẹ́ bí ohun tí èmi gan tí mo nígbàgbọ́ tí a bá lẹ́nu ààrẹ Gani Adams gbà náà ni pé ẹni tí ó bá ti lè búra wípé nǹkan bá ò ṣe o tàbí ò ṣe o ó kú òun ó kú ìbúra àni mo búra ẹnìkejì mi náà tó jẹ́ Aládé Ṣàwẹ̀ state coordinator Ọ̀ṣun òun náà búra wọ́n á rí pé lẹ́yìn ìbúra yẹn ọ̀rọ̀ yẹn wọ́n tún yìí repeat ẹ̀ wọ́n pe àwọn executive lọ́yọ̀ state bí wọ́n ní ṣé wọ́n gbọ́ nǹkan kan àwọn ṣe àwọn ẹ̀sọ́ gbọ́dọ̀ àwọn ṣe kankan wọ́n ní wọ́n gbọ́ lọ́wọ́ Tinubu àbí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí today tí mo bá yín sọ̀rọ̀ yìí mi ò tí ì fojúkojú pẹ̀lú Tinubu mi ò mọ bí tí Tinubu gbé lẹ́yìn kí n rí lórí Facebook àbí lórí tẹlifíṣàn bí tí mo ti máa ń rí Tinubu nìyẹn and then àsìkò gbàdúrà mo mọ̀ pé Tinubu àti ààrẹ Gani Adams wọn ò sí ní good rapport so èyí tẹ́mi gbàgbọ́ gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí mò ń ṣe ó ní pé ọ̀tá ọ̀gá mi by then ọ̀tá tèmi náà ni so ọ̀gá mi ò lè mọ̀ báyàn ṣe kí n máa sọ pé mo fẹ́ lọ bá ṣe even àwọn tó wà lọ́yọ̀ state ní tí wọ́n jẹ́ mẹ́mbà wa tí wọ́n wà fẹ́ ṣiṣẹ́ fún APC nígbà náà mo sọ fún wọn wípé kọ́ mọ̀ fi ọ̀rọ̀ yẹn kó bá mi o torí ọ̀dà tó wá ni wípé látọ̀rọ̀ Gani Adams sí ni pé ẹnìkan kan wá a ò gbọ́dọ̀ ní ohunkóhun ṣe pẹ̀lú tó jọ mọ́ ẹgbẹ́ APC by then bẹ̀tẹ̀ tó rú mi lójú mẹ́ ni pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìbúra tí àwọn èèyàn ọ̀tọ̀kùlùlù dẹ̀ dá sí because mo ní láti gbọ́dọ̀ sọ fún àwọn èèyàn mo sọ fún ẹni tó jọmọ́ PA late Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé Lámídì bàbá Lámídì Adéyẹmí wọ́n pe ààrẹ Gani Adams wípé àwọn ti bá mi sọ̀rọ̀ mo dẹ̀ ní mo rẹ́dà ti búra wípé ibi tá a tún ti lè búra wà ní Ọ̀yọ́ sáwọn náà lè wá
wọn làwọn ò ní ìdíyẹn táwọn èèyàn sọ fáwọn làwọn ti gbọ́ mú pé gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ tẹ́ bá gbọ́rọ̀ ẹ gbọ́dọ̀ ṣèwádìí ẹ̀ wọ́n ní wádìí ohun gbogbo dájú bí ètò ṣe òtítọ́ mú lẹ́yìn ìgbà yẹn náà mo tún lọ bá kábíyèsí Olúgbọ́n ní Ògbómọ̀ṣọ́ àwọn náà tún pe àdàgàrà sí life lójú mi pé ọmọ báyìí wà lọ́dọ̀ àwọn ọ̀nà ẹ̀sọ́ báyìí pé irọ́ ni o àwọn làwọn coordinate tó jọ mọ́ APC ní gbogbo throughout the south west àwọn tó bá ti dúró bàbá yìí sọ wọ́n fẹ́ nìkan àwọn máa mọ̀ sí pé kò sí ní tó jọ mọ́ ọ̀rọ̀ Olúmọ orúkọ tẹ̀ sí nínú list àwọn ò tí ẹ̀gbọ́n tó tẹ̀ ń jọ pé sọ òró tó jìnnà sí òótọ́ ni tẹ̀tọ̀ kan yet mo rí pé kíní yẹn ìwà lọ́pọ̀ wọn ni mo ṣe pinnu láti pé àwọn Yorùbá níbi apá ọ̀bá ṣe sọ ìyá ká lérí mo wò pé irú ẹgbẹ́ tí mo ń ṣe tí olórí ẹgbẹ́ tí mo ti ń ṣe láti 1998 mo ti wà lẹ́yìn ẹ̀ kó tó di pé mo tiẹ̀ wá dé ipò tí mo wà yìí tí ò bá nígbàgbọ́ nínú mi àwọn followers tí mo kó lẹ́yìn kí ló fẹ́ jèrè wọn lọ́jọ́ iwájú ìyẹn mí pé tó bá dọjọ́ iwájú nígbà tí ẹ bá gbá èmi sí ẹ̀gbẹ́ kan gbogbo àwọn tí wọ́n fi odidi ọdún ayé wọn sí láti sìn mí àwọn náà wọn nílé ìkankan nínú ẹgbẹ́ OPC ìdí nìyí tí mo fi pinnu láti kúrò nínú ẹgbẹ́ OPC Gani Adams ìyẹn ló mú kí n lọ join ẹgbẹ́ OPC New Era àwọn OPC New Era yìí náà àwọn náà ti wà pẹ̀lú ààrẹ Gani Adams rí lórí ọ̀rọ̀ owó former president president Ebele Jonathan làwọn náà fi depart owó elépo yes pé owó yàpáàtì owó elépo pipeline ìgbà tí a lọ ṣe rally Jega must go ní ìlú Èkó nígbà yẹn tó ó ní owó tí wọ́n san fún ààrẹ Gani Adams wípé kábi ṣe rally yẹn wípé kí wọ́n fi kíkè géèzì Jega wípé ó fẹ́ gbà bọ̀dì so Ebele Jonathan ní owó tó fún ààrẹ Gani Adams lẹ́yìn tí ó hàn sí gbogbo ẹni tí ó jẹ́rú pẹ́sidẹ̀ntì wa báyìí ààrẹ Sàdámù Arógundádé oníṣẹ́ ẹ̀sọ́ wọn bàjẹ́ so pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ leaders nínú ẹgbẹ́ èyí tí ààrẹ Gani Adams tó kùnà láti ná owó yẹn bí wọ́n ṣe dípò náà so eléyìí ló mú ìbínú wá tí gbogbo wọn yìí ṣe kúrò lẹ́yìn ibà Gani Adams nígbà yẹn lẹ́yìn tí ó hàn sáwa táwa yìí bìlífù wípé èyí tí ààrẹ bá ń ṣe ẹ̀yìn ẹ̀ làwọn wà ó tó di pé ti tèmi náà wá délẹ̀ tèmi náà wá pinnu pé mi ò bá ààrẹ Gani Adams mi ò bá ṣe mọ́ so eléyìí ló nídìí mi wá wò pé ok bí o tí ì fẹ́ kúrò ní OPC àti gbàngbà ẹgbẹ́ OPC ti pín sí méjì mẹ́ta tí má tẹ̀ sọ pé bí mo ṣe kúrò nínú ẹ̀yìn Gani Adams mi ò fẹ́ lọ sí ẹgbẹ́ pọ̀ tí wọ́n jẹ́ ẹgbẹ́ míì tí wọ́n lórúkọ míì ṣùgbọ́n mi ò fẹ́ kúrò nínú ẹgbẹ́ yẹn mo wá wò ó pé àwọn tí wọ́n kúrò lẹ́yìn Gani Adams tẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ wọn dàbí èso àdìmọ̀ràn nínú tó ti pẹ́ ó sàn jáńgẹ́lì tá àti ìbúrú ẹ̀ àwọn yẹn àtijọ́ mọ́ra wá ó gbọ́dọ̀ pé wọ́n kú àdìgbà táwọn náà ti rí gbájọ́ ṣe fàmí fọ́ àwọn náà ti ń pè mí wípé ojú tèmi náà ti já o kí n mọ̀ bọ̀ kí n wá àwọn nídìí mi kí n wá jọ yẹn gbé àwọn pé tí n bá dẹ̀ jọ yẹn gbé àwọn promise mi pẹ̀lú akitiyan mi nípìnlẹ̀ Ọ̀yọ́ ẹ̀mí náà làwọn máa remain as a state chairman so ìdí nìyí tí èmi àti àwọn ìgbìmọ̀ mi because ìgbà tí mo kú ọ̀pọ̀lọpọ̀ òbítíbitì àwọn èèyàn tí wọ́n tẹ̀lé mi jáde tó tí a jọ jíròrò pé kí ni ká ṣe tó a dẹ̀ ṣe bó ṣe yẹ ká ṣe èyí tá a rí lábàjáde ni pé ká lọ sínú ẹgbẹ́ OPC New Era lẹ́yìn tí mo wà níbẹ̀.